Eléyìí tí mo mú wá yìí ni ìpara àánú. Mo fẹ́ ká ṣe bá ṣe ń wọnú oṣù tuntun yìí, ká ra àánú gbà. Ó di dandan a ra àánú gbà nínú oṣù tuntun yìí. Àánú owó, ọlá, àlàáfíà, ipò á jẹ́ tiwa. Ọmọ aráyé á ta wá láàánú, wọ́n á ṣe wá láàánú, wọ́n á ta wá lọ́rẹ. Ọrẹ owó wọ́n á ta wá. Kí lẹ máa bá mi wá? Kí n tó lọ jìnnà, ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ pé ẹ like, ẹ comment, ẹ share, ẹ follow mi, ẹ subscribe. So, kí ni àwọn nǹkan tí ẹ máa bá mi wá? Ká ṣe pápàpá torí ọjọ́ ń lọ, kí ẹ bá lè ṣe wọnú oṣù kẹfà. Àwọn nǹkan tí ẹ máa bá mi wá ni ẹ lọ bá mi wá ewé rẹ́rìn-ín-kòmí, ewé àánú, ewé ọlà. Ẹ gbọ́, ẹ lọ gbogbo ẹ̀, ẹ lọ kúnná dáadáa. Ẹ sá kó gbẹ, ẹ tún lọ, ẹ wá dà sínú ìpara kí ẹ máa fi para. Ó dájú bí ikú, ó dájú títí dìgbà míì. Ire o.